ẹ kú dédé àsìkò yìí níbi yòówù kẹtì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti gbalẹ̀ bóde tẹsẹ̀ kò kú wọ̀nà tó jìn láti mú ròyìn wá lájẹ́ ọba rẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé gbogbo tẹ fún ojúlòkù ní fún etí tẹsí fi ń gbọ́ wa etí lónìí di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún tásìkò yìí ọ̀nà àlàyẹ̀fẹ́ Elédùmarè tún ṣe bẹ́ẹ̀ tó mọ́ wá sójú mọ́ máwòrán bí ìṣe wa ẹjá mọ́ wọ kókó tí ń bẹ́ẹ̀ nù ròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Ẹ jí gìrì kẹwàá ojútùú sí àìsí ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Tinubu ló sọ̀rọ̀ fáwọn elétò ààbò orílẹ̀‐èdè yìí lásìkò ìfilọ́lẹ̀ àwọn bàálù tuntun fún ikọ̀ gbógun ojú òfurufú lẹ́nìí. Lórí ètò ààbò yìí náà ni mo sì wá Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ìpàdé pẹ̀lú àwọn tọ́rọ̀ ètò ààbò ilẹ̀ yìí kàn l'Àbújá. Ṣé rí ohun tó ní kúlùkù yóò jẹ ló ń wá káàkiri lọ́rọ̀ àwọn ènìyàn tó ń darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC ẹlẹ́sẹ̀sì ni wọ́n àforíjì ẹ̀ṣẹ̀ onáà ń wá kiri. Abba Moro ló sọ èyí di mímọ̀. Wọ́n ti dájọ́ ikú fáwọn mẹ́rin tán ṣekú pa ènìyàn ní ìpínlẹ̀ Ebonyi báyìí. Ọ̀rọ̀ ti di ìpínlẹ̀ Zamfara níbi tí nǹkan ti gbé fararọ o. Wọ́n ti jí àgbẹ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ gbé wọ inú igbó lọ báyìí. Ẹ dẹ́kun ẹran alẹ́ ní dídà káàkiri ká lè mú àdínkù bá ìjà tí ń wáyé láàrin àgbẹ̀ àti Fúlàní darandaran. Gómìnà ìpínlẹ̀ Nasarawa ló ṣe ìkìlọ̀ fáwọn Fúlàní. Látàrí orí adé táwọn Fúlàní jí gbé, àwọn obìnrin ìlú ti jáde síta fún ìwọ́de àti ìfẹ̀hónúhàn èyí tó le ní ìpínlẹ̀ Kogi. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ẹ jí gìrì kẹwàá ojútùú sí ètò ààbò tó mẹ́hẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà táwọ̀ yìí. Tinubu ló máa ṣe bẹ́ẹ̀ gba àwọn tí èrò ètò ààbò kàn lórílẹ̀‐èdè Nàìjíríà nímọ̀ràn lásìkò ìfilọ́lẹ̀ àwọn bàálù tuntun fún ikọ̀ gbógun ojú òfurufú lẹ́nìí. Lásìkò tí wọ́n ń ṣe ìfilọ́lẹ̀ àwọn bàálù tuntun méjì fún ikọ̀ ọgbógun ojú òfurufú èyí tí igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Kashim Shettima tó sojú fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ibẹ̀ ni wọ́n mọ̀ ti ṣe náà lẹ́yìn lásìkò tán bá àwọn ènìyàn tó jẹ́ ikọ̀ ọgbógun ojú òfurufú náà tán bá wọn ní gbólóhùn. Ibẹ̀ ni Kashim Shettima ló ti ṣe náà lẹ́yìn wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni mo ń gbẹnu rẹ̀ sọ̀rọ̀ báyìí lẹ́ni tó pa láṣẹ fún wa wípé gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà tó kàn ní orílẹ̀-èdè yìí ẹ gbọ́dọ̀ pa kìtìmọ́lẹ̀ kẹ́sì wá ojútùú sí àìsí ètò ààbò tí ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Nígbà tí ó máa ṣe àlàyé ó ní lára kẹ́ ẹ lè bá a mọ iṣẹ́ yín níṣẹ́ kí nǹkan sì lè rọrùn fún yín. Òun náà l'Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló fi ṣe bẹ́ẹ̀ pèsè bàálù ojú òfurufú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí tó kó fún ikọ̀ ọmọ-ogun ojú òfurufú. Ó ní lára tí ń mú ìjọba àwarawa tó fi ń gbópọn sí i tó sì fi ń ní ìtẹ̀síwájú. Òun náà ni akitiyan t'Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣe yìí pẹ̀lú bí ó ṣe ṣe ní àlàyé pé lára ìmú ìjọba àwarawa dàgbàsókè òun náà ní káró ikọ̀ ọmọ-ogun orílẹ̀-èdè Nàìjíríà ní agbára kí wọ́n sì gbáradì gidigidi fún àwọn ọ̀tá. Bákan náà ó ní kí wọ́n tún ní ó ní kí wọ́n tún ṣe bẹ́ẹ̀ kí wọ́n ní àwọn ìgbìyànjú tí wọ́n yóò ṣe kalẹ̀ tí ogun bá ṣe bẹ́ẹ̀ tó bá ṣẹlẹ̀ àbí táwọn agbésùmọ̀mí tán bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá fẹ́ gbójú ìjà sí orílẹ̀-èdè yìí. Ọ̀rọ̀ pọ̀ tí Kashim Shettima tó sọ lára lásìkò tí ń ṣe ìfilọ́lẹ̀ àwọn bàálù ọ̀hún gẹ́gẹ́ bó ṣe ṣe ní àlàyé pé yóò tún ràn wọ́n lọ́wọ́ láti gbógun ti àwọn agbésùmọ̀mí, àwọn adigunjalè àti àwọn báńdíìtì tó fi mọ́ àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tó ń jí epo wà lọ́nà àìtọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Lórí ètò ààbò orílẹ̀-èdè yìí náà ni mo sì tún padà sí báyìí o. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ṣe ìpàdé mọ̀ńkẹ́lẹ́ pẹ̀lú àwọn tọ́rọ̀ ètò ààbò ilẹ̀ yìí kàn l'Àbújá.
lónìí tí ń ṣe ọjọ́ kẹrìndínlógún inú oṣù karùn-ún ọdún 2025 ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló gba àwọn ènìyàn tí ọ̀rọ̀ ètò ààbò lédè Nàìjíríà tó kàn tó gbà wọ́n lálejò ní Àbújá lónìí níbi tá a ti rí Chief of Defence Staff Ọ̀gágun Christopher Musa, Chief of Army Staff Ọ̀gágun Olúfẹ́mi Olúyẹdé, Chief of Air Staff Air Marshal Hasan Abubakar tó tún fi mọ́ ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún títí àwọn ọmọ ogun orí omi èyí Vice Admiral Emmanuel Ogala tó tún fi mọ́ ọ̀gá àgbà fáwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun. Gbogbo wọn ni wọ́n péjú pésẹ̀ síbi ìpàdé tààrẹ Bọ́lá Ahmed Tinubu bá wọn ṣe láti lè pèsè ètò ààbò tó péye fún ẹ̀mí àti dúkìá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń ṣe bẹ́ẹ̀ jẹ ààrẹ lé lórí nígbà tí Christopher Musa ti ń ṣe Chief of Defence Staff tí wọ́n máa ṣe àlàyé lẹ́yìn ìpàdé náà. Ó ní kókó táwọn ṣe ìpàdé náà sí òun náà ní bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe kàn pa fáwọn láti tètè wá ojútùú àti ọ̀nà àbáyọ sí àìsí ètò ààbò tí ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà lórílẹ̀‐èdè yìí. Ó ní táwọn sì mọ̀ tí ń fà á òun náà ní wípé láwọn ilẹ̀ adúláwọ̀ níṣẹ́ náà ń gbógun ti àwọn agbésùmọ̀mí ní apá ọ̀dọ̀ wọn lọ́hùn-ún, ṣùgbọ́n àwọn agbésùmọ̀mí náà ń ráriwo orílẹ̀‐èdè Nàìjíríà látàrí wípé ẹnu ibodè wa lórílẹ̀‐èdè yìí ó ṣe bẹ́ẹ̀ tó ṣí sílẹ̀ gbayawo tí kò sí ètò ààbò tó péye lẹ́nu ibodè náà. Ó ní ṣùgbọ́n àwa náà sùn àwo a sì ń ṣiṣẹ́ takuntakun láti fi ẹ̀yìn àwọn oníṣẹ́ láabi náà láti fi janlẹ̀. Bákan náà ló tún gba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà níyànjú wípé kán jìnnà sí ìròyìn òfégè, ìròyìn irọ́ tó kún fọ́fọ́ èyí tí wọ́n máa ṣe bẹ́ẹ̀ máa pín àwọn fídíò kọ̀ọ̀kan èyí tí kìí ṣe tó orílẹ̀-èdè Nàìjíríà àbẹ́ ètò tẹ̀ ti pẹ́ tí wọ́n máa pín káàkiri wípé ìjàmbá míì ló tún ṣọṣẹ́ àbí ló tún ṣẹlẹ̀ ní àwọn apá ibìkan lórílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ pọ̀ tí Christopher Musa èyí tó sọ yìí ṣe àfihàn fídíò rẹ̀ lẹ́yìn gbogbo ìròyìn ni fún tásìkò yìí. Ṣé rí ohun tó ní kúlùkù yóò jẹ ló ń wá káàkiri lọ́rọ̀ àwọn ènìyàn tó ń darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC ẹlẹ́sẹ̀sì ni wọ́n pẹ̀lú àforíjì náà ń wá kiri. Abba Moro ló ṣe àlàyé ọ̀rọ̀ náà. Abba Moro tó ti jẹ́ sẹ́nítọ̀ tẹ́lẹ̀ àti mínísítà fọ́rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè Nàìjíríà ọmọ ṣàlàyé ọ̀rọ̀ lórí móhùnmáwòrán AIT níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ lù lẹ́nu gbọ́rọ̀ ló sì bí léèrè ọ̀rọ̀ nípa ojú ìwòye rẹ̀ pẹ̀lú àwọn ènìyàn tó ń darapọ̀ láti inú ẹgbẹ́ òṣèlú PDP wọnú ẹgbẹ́ òṣèlú APC lọ báyìí. Nígbà tí ó máa ṣe àlàyé oníṣẹ́ rí àwọn ènìyàn náà níṣe ni ọ̀rọ̀ wọn dàbí ọ̀pọ̀lọ́ tó rí ibi tó tutù tó sì bá síbẹ̀ ó ní nítorí wípé àwọn náà mọ̀ pé ìjọba wọ́n mọ̀ wípé ẹgbẹ́ òṣèlú tó bá wà ní ìjọba wọ́n máa ń rí nǹkan jájẹ ju ti ẹgbẹ́ òṣèlú alátakò lọ. Òun ló sì fà á tọ́pọ̀lọpọ̀ wọn tó fi ń rọ́ lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. Ó ní kò sọ méjì tí wọ́n wá ju ti àwọn alára wọn tó fẹ́ ìmọ̀tara ẹni nìkan. Òun ló pé bẹ́ẹ̀ náà ló sì júwe àwọn ènìyàn náà pé gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC tẹ́lẹ̀ Adams Oshiomhole bó ṣe ti sọ láti ọjọ́ tó ti pẹ́ wípé ẹlẹ́ṣẹ̀ ni àwọn ènìyàn tó wà nínú ló ti ṣe ní àlàyé pé àwọn ènìyàn tó bá wà ní ẹgbẹ́ òṣèlú alátakò tó bá ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC àwọn yóò forí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. Ojúwe àwọn ènìyàn tó ń darapọ̀ ń pé ẹlẹ́ṣẹ̀ ni wọ́n sì ń wá àforíjìn lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. Wọn ló sì fà á tọ́pọ̀lọpọ̀ wọn tó fi ń darapọ̀ mọ́. Fídíò tiẹ̀ náà bẹ́ẹ̀ ń bì mo kó wá ó pé fún tásìkò yìí. Knowing the real reasons why people are moving from PDP to the ruling party. It has always been the practice, though, that people don't want to stay outside power, outside the corridors of power. And so they quickly begin to realize that in opposition, they will not be getting as much as they want to get. Some of them who have been herdsmen at their various levels in the states and local governments and the Senate and the rest of them certainly have more reasons than meets the eye for moving to the ruling party now. Don't forget that a chieftain of the APC said at one point that if you move from your party to the APC, your sins are forgiven. So, given what is happening now, given the antecedents of some of the characters that are moving now, you can only conclude that they are only attesting to this assertion. So they have sins and they are looking for forgiveness. Oh, now let's get back. But God we have a God that is very forgiving.
merciful. That is why when you sin as a Christian, you go to church. As a Muslim, you go to the mosque to confess your sins. And so, politically, these displaced persons may be going to the ruling party now to ask for forgiveness. And if their sins are forgiven, fine. But again, the question is it in the interest of this country? Ẹ káàbọ̀ padà. Wọ́n ti dájọ́ ikú fáwọn mẹ́rin tán ṣekú pa ènìyàn ní ìpínlẹ̀ Ebonyi báyìí. Ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ebonyi tó wà ní agbègbè Awku Judicial Division ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ dájọ́ àwọn ọ̀daràn aṣekúpani mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wípé àwọn ọ̀daràn ọ̀hún ó ní wọ́n ṣekú pa arákùnrin tó pe orúkọ rẹ̀ ní Chinonso Elom ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n èyí tí ìnagijẹ rẹ̀ tó ń jẹ́ Oscar ní ọjọ́ karùn-ún oṣù kejì ọdún 2023 ní agbègbè kápẹ́ ní Ngbo ní ìjọba ìpínlẹ̀ Ohauku ní ìpínlẹ̀ Ebonyi náà nínú àlàyé tí wọ́n ṣe ní iwájú adájọ́ tó ga jù ní ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Ebonyi yún Esther Otta ó dárúkọ àwọn ènìyàn ọ̀daràn náà èyí tí wọ́n dájọ́ ikú fún ibi tá a ti rí Anthony Elom, Chibueze Onwe, Chukwumeka Uga àti Uchenna Odona nígbà tí wọ́n ṣe àlàyé bí ọ̀rọ̀ ikú arákùnrin tí wọ́n ṣe ikú pọ̀ ọ̀hún bó ṣe jẹ́ gan ní pàtó. Wọ́n ní ọjọ́ náà lọ́hùn-ún níṣe ni Chinonso Elom tó ń ṣe pupa ló ń bẹ ní ilé ìtajà rẹ̀ táwọn mẹ́rẹ̀ẹ̀rin àwọn márùn-ún ènìyàn tí wọ́n sì wa ọkọ̀ Sienna kan wá sí iwájú ilé ìtajà rẹ̀ níbi tó ti dárúkọ Thank God Onwe èyí tó ti na pápá bora báyìí láti ọdún náà tó sì ti sá lọ títí di àkókò tí wọ́n fi ṣe ìdájọ́ àwọn ènìyàn náà. Ṣé kí n máa bọ́rọ̀ mi bọ̀ níṣẹ́ náà ṣe lálàyé pé nígbà tí wọ́n bọ́lẹ̀ nínú ọkọ̀ Sienna ó ní wọ́n lọ́ọ́ rẹ̀ bí Chinonso Elom ní èrè wípé ẹ̀gbọ́n rẹ̀ ń kọ́ torí pé ó wà nínú ara àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn táwọn sì fẹ́ fi ìyà jẹ torí pé ẹlẹ́gbẹ́ òkùnkùn ó jọjọ ní gbogbo àwọn nígbà tí wọ́n bí Chinonso yìí léèrè níṣẹ́ ni kò dá wọn lóhùn tí wọ́n sì ní tagídí tagbára ó ní kó fi wọnú ọkọ̀ Sienna ọ̀hún ṣùgbọ́n yarí kalẹ̀ pé òun ò lè bá wọn wọnú ọkọ̀ náà látàrí pé ó fagídí yọ báyìí ó ló mú kí ọ̀kan lára àwọn ọ̀daràn ọ̀hún ló ṣe bẹ́ẹ̀ tó yìnbọn lu Chinonso Elom tó yìn lù ní agbárí tó sì gbèkúrú jẹ láì bẹ̀sùgbẹ̀gbà lọ́wọ́ ẹ̀bọ̀ra. Láti ìgbà náà àwọn ènìyàn ti ń sá lọ tí wọ́n sì ti fi òru dúdú bojú ṣùgbọ́n àwọn tí wọ́n dá wọn mọ̀ ládùúgbò wọ́n júwe wọn fún àwọn agbófinró làwọn agbófinró fi páńpẹ́ òfin gbé àwọn mẹ́rẹ̀ẹ̀rin nígbà tí Thank God Onwe tó jẹ́ ẹni karùn-ún tó ń ti na pápá bora ilé-ẹjọ́ ìyún láti ẹnu adájọ́ Esther Otta ó ní pẹ̀lú ẹ̀rí májẹ̀mísọ tí ń bẹ níwájú ilé-ẹjọ́ yìí ó ń ṣe àfihàn pé gbogbo ẹ̀sùn tráfíkà ní ẹ̀jẹ̀bí rẹ̀ àti pé a ṣe àyẹ̀wò ọta ìbọn pẹ̀lú ìbọn tó bá lọ́wọ́ àwọn ènìyàn náà níṣe ni ó jọra wọn léè tó ń fi ìdí rẹ̀ múlẹ̀ pé àwọn náà ṣekú pa arákùnrin Chinonso Elom ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n. Fún ìdí èyí ìdájọ́ mi rèé ẹni tó bá ti pa ní báyìí pípa òun náà ní a ò pa. Fún ìdí èyí mo dájọ́ ikú fún ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin. Wọ́n ti jí àgbẹ̀ mẹ́rin gbé lọ ní ìpínlẹ̀ Zamfara báyìí pẹ̀lú bí ìpínlẹ̀ Zamfara ò ṣe fararọ látàrí ètò ààbò wọn tó ṣe bẹ́ẹ̀ tó mẹ́hẹ̀ ní ṣẹ̀nàmà tó ti jí àgbẹ̀ olóko mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ gbé lọ lábúlé tọ́pẹ̀ ní Tundumoriki ìjọba ìbílẹ̀ Zurumi ní ìpínlẹ̀ Zamfara lọ́jọ́ karùndínlógún oṣù karùn-ún ọdún tá a wọ̀ yìí ní nǹkan bí dédé agogo 12 ọ̀sán ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ lọ́sàn-án gangan gẹ́gẹ́ bá ṣe sọdún mọ̀ wípé àwọn àgbẹ̀ ọ̀hún náà bẹ nínú oko wọn lọ́wọ́ tó sì ń ṣiṣẹ́ oko táwọn agbébọn náà sì ṣe bẹ́ẹ̀ ya wọ inú oko tán wà náà palẹ̀ àwọn àgbẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin wọn lọ sí ibi tí wọn kò tí mọ̀ lásìkò tí àfikún ìròyìn jọ níṣe ni ìbànújẹ́ àti ìbẹ̀rùbojo ló tún ti gba ọkàn àwọn ènìyàn ní ìjọba ìbílẹ̀ Zurumi yìí lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ láabi náà èyí tó ṣẹlẹ̀ tó ń kúlùkù sì ṣe bẹ́ẹ̀ tó ń gbéjúmọ́lé àtòórọ̀ àtọ̀sán àtalẹ́ náà làwọn ò láǹfààní láti rìn bó ṣe wo àwọn mọ́ ní kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Zamfara báyìí. ẹ dẹ́kun ẹran alẹ́ ní dídà káàkiri o mò ń ṣe ìkìlọ̀ fún yín báyìí. Gómìnà ìpínlẹ̀ Nasarawa wọn ló fi ohun náà léde fáwọn Fúlàní dáradára.
ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Nasarawa Abdullahi Sule ó mà ti ṣe ìkìlọ̀ fáwọn Fúlàní darandaran lásìkò ìfilọ́lẹ̀ àwọn ilé ìwòsàn èyí tí iléeṣẹ́ ọmọ ogun ojú òfurufú dákọ́ fáwọn ènìyàn tí àsìta àdó olóró kàn lọ́dún 2023 ní abúlé tó pè ní Lukubi ìjọba ìbílẹ̀ Dọ̀bà ní ìpínlẹ̀ ọ̀hún lásìkò tó ń ṣíṣọ lójú ilé ìwòsàn náà ó ṣe bẹ́ẹ̀ gba àwọn Fúlàní darandaran nímọ̀ràn wípé tẹ́ bá dẹ́kun ẹran alẹ́ ní dídà wàhálà àti lásìkò tí ń ṣẹlẹ̀ láàrin èèyàn àti àwọn àgbẹ̀ yóò dínkù ó nítorí wípé lópin ìgbà tẹ́yìn bá ń da ẹran ní alẹ́ nímọ̀ bóyá inú oko lẹ́dẹ̀ẹ́ran lọ àbí inú igbó ni ó ní fún ìdí èyí tá a bá dẹ́kun irú ìwà yìí kò ní sí wàhálà àti ìjà láàrin Fúlàní àti àwọn olóko tó ń jẹ́ àgbẹ̀ wa ni tí wọ́n bá wá kọ̀ tí wọn ò gbọ́ eléyìí àwọn yóò gbé ìgbésẹ̀ òfin lórí àwọn ènìyàn náà láti máa fi páńpẹ́ òfin mẹ́ni tó bá ń da màálù káàkiri ní alẹ́ ó nítorí irú ènìyàn bẹ́ẹ̀ ó ní fẹ́ kí omi àlàáfíà ìpínlẹ̀ Nasarawa kó dàrú àwọn ò sì ní lajú àwọn sílẹ̀ kí omi àlàáfíà ìlú yìí kó ṣe bẹ́ẹ̀ kó dàrú bẹ́ẹ̀ náà ló tún ṣe ìlérí fún wọn pé bá a bá ṣe bẹ́ẹ̀ tẹ̀lé gbogbo òfin àti ìlànà ohun ìgbáyégbádùn yóò wà fún oníkúlùkù a ṣe bẹ́ẹ̀ kọ́ àwọn iléeṣẹ́ oríṣiríṣi bẹ́ẹ̀ látúnṣe ọ̀nà tí ó yàn kúrúlù fáwọn àgbẹ̀ náà tí wọ́n lè máa rí nǹkan oko kó jáde wá sínú ìgboro ọ̀rọ̀ pọ̀ tí gómìnà Abdullahi Sule èyí tó sọ fáwọn Fúlàní. Látàrí orí adé táwọn Fúlàní darandaran tán ti ṣe bẹ́ẹ̀ jí gbé báyìí ní ìpínlẹ̀ Kogi níṣe ni àwọn obìnrin tán ti ṣe bẹ́ẹ̀ tú jáde síta fún ìwọ́de àti ìfẹ̀hónúhàn èyí tó láàmìlaka ní ìpínlẹ̀ ọ̀hún. Lánàá òde yìí ni ìròyìn náà ó jáde wípé wọ́n jí ọba tí orúkọ rẹ̀ ń jẹ́ Okolókè náà ṣe bẹ́ẹ̀ tán jí gbé ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún tá a wà ní nǹkan bí dédé aago 12 òru tí wọ́n ya wọ inú ààfin ọba ọ̀hún wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn ní kíkankíkan èyí tí wọ́n fi palẹ̀ ọba náà mọ́ wọ inú igbó tí àwọn ẹnikẹ́ni kò tí ì mọ ibi tí ó fi orí mù sí yìí látàrí ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ló mú kí àwọn obìnrin kan èyí tí a kò mọ ibi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ náà ti jáde wá tí wọ́n sì ṣe ìwọ́de láti ṣe ìwọ́de tako ìṣẹ̀lẹ̀ èyí tó ṣẹlẹ̀ ọ̀hún pẹ̀lú ìkọlù àwọn Fúlàní gbogbogbà tó ti ń wáyé ní ìpínlẹ̀ Kogi náà fídíò rẹ̀ ń bẹ níbí a ṣe àfihàn rẹ̀ ṣùgbọ́n a kò ní láǹfààní láti fi ohùn sí abẹ́ rẹ̀ látàrí ariwo kí ìkànnì YouTube kó má bàa ṣe bẹ́ẹ̀ bá wa wí. dídùn kó pọ̀ ṣókí ọ̀nà ni ọbẹ̀ oge mọ́dé ìfilẹ̀ oníkọjá ìpín ìpéjú ìròyìn wa náà kò ṣe bẹ́ẹ̀ jù báyìí lọ fún ti àsìkò yìí oníyẹn ṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ bá mi jẹ́ ẹkú àìbínú títí di ìgbà tí tún padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì kájọ wà yìí ó kọ̀ mí kọ́ kó lè yí padà àyànfẹ́ Elédùmarè òun lè ní jẹ́ ó dàárọ̀ o. Thank you, sir. Thank you very much. It's another very important meeting with Mr. President. Very well. What may we know about this? It's one of assurance. I think our meeting today is for us to review the entire security situation in the country. The president is concerned about what's going on, and we have reassured him that we're on top of our game. We're working extremely very hard. What has happened of recent is that there's a global push by terrorists and jihadists all over the Sahel area, and that pressure is what actually came into Nigeria because of the nature of our borders. And so we have, Mr. President has given directives as to what to do next for us to intensify all efforts, collaborate with all our sister countries around, because it is the porous nature that is coming there that is actually aggravating our own issues on ground. And so all our theaters have been enhanced, equipments have been bought. Mr. President has also given us much approvals for air assets and other aspects of security. And like we said, it's not only the kinetic effort, the non-kinetic aspects that is most important. The president is also looking at the aspects of also discussing with governors for their own support, buy-in in ensuring that we, dividends of democracy also extends to the communities to be able to stamp down the issue of insecurity. And we're working together. You can see that we're together with the National Security Advisor, the NSA, the DGDSS, and all other ones. So we're working together as a team.
And you can see us here, members of the armed forces, working in unity, including the police, to make sure that Nigeria is peaceful, and that is our mandate, and that we work towards. We want to appeal to all Nigerians not to get tired, and they should be wary of fake news. There's a lot of fake news that has been spread out, making it look, most of the videos being circulated are videos from other countries or old videos, making it look as if it is new. And you know, you always want to wonder, why do some individuals feel happy when things go bad in their country? If Nigeria is destroyed, all of us will go down. And so it is important that we all cooperate with members of the armed forces and security agencies. If we see something that is going wrong anywhere in the country, let us report. Action will be taken, including our own personnel. If we see them doing what is not supposed to be done, they should take report and we'll take action. We want to thank you.